ó ṣe méje ó ṣe yàyà mẹ́fà àwọn táǹtà bẹ́ẹ̀ jẹ́ ọlọ́run bá mi pèsè ibi tí wọ́n á ti rí oúnjẹ òòjọ́ wọn o torí ẹni bá ń ropú ẹnìkan kó rántí àwọn tó ń jẹ lábẹ́ ẹ̀ tí a bá ń ro àwọn tó ń jẹ lábẹ́ àwọn èèyàn á ní ká ṣe wọ́n lọ́ṣẹ́ gbogbo ìdáǹsọ̀ yìí náà ọlọ́run jẹ́ kọjọ́ jìnnà sí wọ́n fi owó lọ́wọ́ mi pàdé ju ẹ̀ǹkan lọ́wọ́ wọ́n ní aróòkè owó báyìí bàbá ará àsàlẹ̀ ẹ̀rín bẹ́ẹ̀ pa mí mo ní wèrè ní ẹ́ ó ní bàbá ẹ̀yin dáwà lágbo àwọn wèrè báwo ni ti ń ṣe jẹ́ wọ́n ní èmi gbọ́ Yorùbá ní ọmọ Yorùbá lòun bó mo ṣe ń sọ ló yọ sí mi kó yà dákẹ́ kó má jù bẹ́ẹ̀ lọ kọ́lọ́hún bá mi fọ̀rọ̀ kẹ́ bá ṣe pọ̀ tó yìí ọlọ́wọ́n bá ló mẹ́tò àmọ́ kọ́jọ́ jìnnà síra ni ẹ ṣeun lọ. ẹ̀kọ́ náà máa ń lò ní fóònù ní Saoty ọmọ gbogbo ìbí kan ọ̀dọ̀ sí Saoty. Ṣé wọ́n máa pa gbóná ni? Saoty. Gracias.